Ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa kíní yìí bó ṣe máa ń lẹ̀ mọ́ ara igi náà ni òun là ń pè ní tọ̀ọ́lé. A máa fi ṣe nǹkan fún ọmọdé tí ń tọ̀ọ́lé àbágbà tí ń tọ̀ọ́lé ni. Tọ́mọdé bá ń tọ̀ọ́lé àbí àgbà ń tọ̀ọ́lé, ẹ bá mi wá kíní yìí, tọ̀ọ́lé la porúkọ rẹ̀. Tọ̀ọ́lé la máa porúkọ rẹ̀. Ọmọdé tí ń tọ̀ọ́lé, àgbàlagbà tí ń tọ̀ọ́lé, obìnrin tí ń tọ̀ọ́lé, ọkùnrin tí ń tọ̀ọ́lé, bá mi share rẹ̀ 07033449598. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mi ò jákò lára rẹ̀, wẹ́ẹ̀ ìpara igi yẹn ló lẹ̀ mọ́. Ẹ ti rí dáadáa. Ẹ bá mi wá, tẹ́ bá ti wá kíní yìí nìkan sọ ọ́ nìkan sọ dákun tó bá ti ń dọ́dọ̀ rẹ̀ mọ́ share rẹ̀ sí èèyàn ogun. Tó bá ti wá ẹ bá mi wá odidi àtàrí kan, alligator pepper, ẹ ti rí. Ẹ fi kún lẹ́gbẹ̀ẹ́, ẹ jó méjèèjì pọ̀. Ọmọ tí ń tọ̀ọ́lé ni mo pè o. Ọmọ tí ń tọ̀ọ́lé olódò lábẹ́. Àgbàlagbà náà mí náà ń tọ̀ọ́lé o. Tẹ́ẹ̀mọ̀ tó yẹ pé kàn mú mọ́ra ni. Ọlọ́run dákun ogun nìyẹn, Ọlọ́run ṣe fún wọn. Má já wa náà oríru àtàrà ọmọdọ́mọ wa. Wala hawla wala quwwata illa billah. Tẹ́ bá ti wá jó pẹ̀lú odidi àtàrí kan. Ẹni kó ń tọ̀ ń lọ ra iṣu, ẹni iṣu ni o. Ìbá jẹ́ wúrà, ìbá ṣe iṣu ègbodò, ìbá ṣe iṣu tá a fi gúnyán yìí, oríṣiríṣi ẹni iṣu. Ẹni kí wọ́n wá sè é, tí wọ́n bá ti sè omi, kó wọn má jẹ iṣu yẹn o. Omi tó bá ti jáde tí wọ́n fi ṣe iṣu yẹn tó jáde, ẹni kó ra mú omi iṣu yẹn, kó wá bu kíní díẹ̀ sí, kó mú sùn, kó máa ra lò bẹ́ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run inshallah. Ògo Ọlọ́run kẹ́ni náà máa fi mú iṣu, kó máa bu díẹ̀ sínú iṣu, omi iṣu yẹn. Òun ò ní jẹ iṣu yẹn, omi iṣu yẹn kó máa fi mú lálaalẹ́ tó bá ti fẹ́ sùn. Lógo Ọlọ́run, ìtọ̀ náà máa stop fún ọmọ tí bá ń tọ̀ọ́lé, ọmọ tí ń tọ̀ọ́lé òní pẹ̀lú ògo Ọlọ́run á stop. Ẹ bá mi share rẹ̀, lógúnlógún, ẹ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Tó bá ti share rẹ̀ á dàn fún tọ̀ọ́lé, èso tọ̀ọ́lé, èsì èso yìí máa ń lẹ̀ mọ́ ara igi ni o. Tẹ́ bá ti dọ́jà, bá ti lè fẹ́ rà tọ̀ọ́lé, ẹ jó pẹ̀lú odidi àtàrí kan. Láti wá jó pẹ̀lú odidi àtàrí, alligator pepper ni àtàrí. Ẹlòmí ó tún béèrè question, ìwà àtúrò àtàrí wo kíní kan. Tẹ́ bá ti wá jó pẹ̀lú ẹ bá mi ṣe iṣu. Ẹ lọ tí ó kún, ẹ wá ṣe iṣu. Tẹ́ bá ti wá ṣe iṣu, omi tó máa ṣẹ́kù tá a fi máa ṣe iṣu yẹn, omi tá a fi ṣe iṣu lórí náà ni o tó ṣẹ́kù. Ẹ kó iṣu kúrò nínú rẹ̀. Ẹ wá ní kó ń tọ̀, kó ṣe kíní, kó dà sínú, kó tẹ́ díẹ̀ sínú rẹ̀, kó máa fi mú sùn. Pẹ̀lú ògo Ọlọ́run àtàtìlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yóò dúpẹ́ fún Ọlọ́run. Ṣé ẹ ti gbọ́? Ẹ bá mi share rẹ̀, more share, more like, more love, more like. Thanks so much.